ẹ̀yin BBC mo ti ń wá yín ti pẹ́. Àkọ́kọ́ ìgbà tẹ́nìkan ṣe program kan jáde tó ní Egypt ní Ọ̀rúnmìlà ti wá. Ìgbà tẹ́dẹ̀ pé ó náà ò sọ bó ní ẹ̀yin lẹ bá òun. Ọdún yìí wà fún ọdún tuntun fún gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire àwọn ọmọ adúláwọ̀ tí a mọ̀ sí New Year. Ṣùgbọ́n èyí tí wọ́n ṣe ní December Gregorian calendar òun nìyẹn, kò ń ṣe ti abínibí wa. Ṣùgbọ́n ọdún eléyìí tá ń ṣe báyìí àti wọlé ọdún tuntun. Ṣó ti yé ń bẹ̀ yẹn. Òun ló jẹ́ ọdún tuntun fún gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire. Tá bá dẹ̀ fẹ́ wọ ọdún tuntun, Ọọ̀ni ló kọ́kọ́ máa jẹ èdòdò. Tẹ́ bá wòlú, ẹ lè rí iṣu tuntun tí wọ́n bá bọ́fá bàbá Ọọ̀ni òrìṣà. Ṣó ti yé bẹ́ẹ̀. Tá bá dẹ̀ ti wá bọ́fá yẹn tán, bàbá máa jẹ èdòdò. Tí wọ́n bá dẹ̀ ti jẹ èdòdò, iṣu tuntun lè ṣe kíni, ó lè wọ̀fẹ̀. Lẹ́yìn ìgbà yẹn la ẹ̀sìn máa wá bọ́fá àgbáyé. Tá bá dẹ̀ ti bọ́fá àgbáyé tán, a máa sú ọ̀rì rẹ̀ láti ilé ààfin. Tá bá ti wá kò nílé ààfin, a máa wá gun òkè. Tá bá ti wá gun òkè tán, a máa wá lu ikin. Odù Ifá tó bá wá jáde, òun la máa gbé jáde fún gbogbo àgbáyé. A máa wá lọ jábọ̀ fún Olúfẹ̀ tó jẹ́ olórí aládé àrólé Oòduà. Torí wípé Ifẹ̀ ní gbogbo wa ti ṣe kíni láti ṣẹ lọ. Ibẹ̀ ni bàbá ti wá jábọ̀ tán fún Olúfẹ̀ ló tún máa wá di ti gbogbo àgbáyé. Olúfẹ̀ dẹ̀ máa wá ṣe ètùtù. Owó ara Olúfẹ̀ ló fi máa ṣe ètùtù tó jẹ́ wípé kó tó kan tí ó ń kálukú. Tí Olúfẹ̀ bá dẹ̀ ti ṣe gbé nǹkan ètùtù sílẹ̀ tá a bá ti wá ṣe, òun kálukú yẹ tó bá jẹ́ tó ń kálukú àmọ́. Ṣó ti yé ń bẹ̀ yẹn. Ó tún lọ́dún tó ń bọ̀ ká tún lè tún ṣe kíni, ká tún lè dáfá ọdún àgbáyé mi. Ó tọ́ ó dára bó ṣe ń gbé jáde sórí afẹ́fẹ́ káwọn èèyàn ń rí. Ṣùgbọ́n kò ń ṣe gbogbo nǹkan là ń gbé sí orí afẹ́fẹ́. Ohun tá a máa fi ṣe àgbà, a kì í fi ran ni. Ṣùgbọ́n nísìnyí a ti rí pé bẹ́lòmíì ń wọ gbódù, bó ń tẹfá, bó ń ṣe gbá, bó ń ṣe ọṣẹ, a máa gbé sórí afẹ́fẹ́. Kò sí nǹkan tó dáa. Tí ẹ bá fẹ́ gbé ìṣẹ̀ṣe lárugẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìpolówó ọjà gan tí wọ́n ń ṣe gan látijọ́, ẹ lè rí tí wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n gbogbo àwọn nǹkan yẹn ó ní àǹfààní, kò dẹ̀ tún ní àǹfààní. Ṣó ti yé bẹ́ẹ̀ yẹn. Wọ́n ń ṣe àwọn nǹkan tó dáa. Torí bá ṣe ń gbé jáde àwọn èèyàn tún mọ ẹ̀sìn wa. Ṣùgbọ́n tún pa wá lára nígbàkejì. Ìmọ̀ràn tèmi ni pé ẹ jẹ́ ká fi ọgbọ́n ṣe. Kò bàjẹ́ lọ́wọ́ àwọn bàbá wa. Kò dẹ̀ ní bàjẹ́ lọ́dọ̀ tiwa náà. Tẹ́ bá wo tàwọn Mẹ́kà, àwọn tí ó ń lọ nílẹ̀ adúláwọ̀ pọ̀ ju àwọn yẹn lọ. Bẹ́ẹ̀ ní Jerusalem náà, bó ṣe jẹ́ náà ni. Ṣùgbọ́n àwọn ò mọ yìí, ìlú kọ̀ọ̀kan ò mọ yìí tí Elédùmarè ṣe kíni, pàápàá ọmọ káàárọ̀ oòjíire. A mọ yìí kan tí Elédùmarè gbélé wa lọ́wọ́. Ṣé rí ní àpá òkun, àwọn ẹni tó ń ṣe ìṣẹ̀ṣe ó pọ̀. Mo lè ní ó pọ̀ ju àwa tá wà ní ibi tán ti bí wa gan lọ. Ẹ wo àwọn òyìnbó tẹ́ ń wò yẹn o. A rí ọmọ Yorùbá tó bá ń kọ Yorùbá tí ò lè fi àmì sí. Àwọn òyìnbó ti ń fi àmì sí. Tó dẹ̀ jẹ́ pé ọmọ Yorùbá kan náà ò lè fi àmì sí. Ó yẹ kí àwọn ọmọ káàárọ̀ oòjíire ká pojú wẹ̀yìn wò. Ká má jẹ́ kí nǹkan àṣà wa kó ṣe kíni, kó dohun àrùn gbàgbé.
ti bá àwọn ẹni tó ṣeré orí ìtàgé àmọye ìgbà tá ti bá wọn ṣe ìpàdé jẹ́ pé ẹ má máa lo nǹkan tí ò sí ní ìṣẹ̀ṣe kẹ́ máa fi ṣe àgbéléwò fáwọn èèyàn so ti yé bẹ́yẹn a dẹ̀ ti ń gbé àwọn ìgbésẹ̀ tó pọ̀ ẹ lè rí awo kó rìnrìn ìdọ̀tí o ó dẹ̀ ń fi àǹfààní ìrọ̀ ìjọba kí wọ́n má fojú burúkú wo ìṣẹ̀ṣe ẹ wo Ọ̀ṣun ó ní stéètì àkọ́kọ́ tó kọ́kọ́ fún àwọn oníṣẹ̀ṣe lọ́dún so ti yé bẹ́yẹn owó tí wọ́n ń ná síta kò sí nǹkan tó burú jù kí àwọn náà máa rí padà ẹ mọye tí wọ́n ná sí àwọn ẹni tó kó travel lọ báyìí fún ẹ̀sìn kejì kí ló dé tí ìjọba wa ló lè jókòó kí wọ́n wò pé ṣé kò yẹ ká máa ná owó yẹn náà sí ìlú yìí. ẹ̀yin BBC mo ti ń wá yín ti pẹ́ àkọ́kọ́ ìgbà tẹ́nìkan ṣe program kan jáde tó ní Egypt ní Ọ̀rúnmìlà ti wá ìgbà tẹ́dẹ̀ pé ó lóun ò sọ bí ó ní ẹ̀yin lẹ bá òun ò papọ̀ ìgbà tó bá máa tàbùkù ìṣẹ̀ṣe yín kò yẹ kẹ́yìn náà máa gbé jáde mo fẹ́ kẹ́ ṣàtúnṣe lé lórí àwọn kan náà dẹ̀ tún rí kan dẹ̀ tún ṣe náà ní Èkìtì so ti yé bẹ́yẹn àríkan tẹ́ ṣe ní Èkìtì wípé kinní kan ta ni ò jáde láti Ilé Ifẹ̀ tó ti bá yẹn gbogbo wa la jáde láti Ilé Ifẹ̀ ẹ má jẹ́ ká da nǹkan rú gbogbo wa la mọ̀ pé Oòduà ni bàbá wa ta dẹ̀ mọ̀ pé àrólé Oòduà Ọ̀ọ̀nìrìṣà ìgbà tí wọ́n sọ ọdún kan lẹ́kìtì ń pè ní ọdún Ifá àgbáyé kinní kan igbá àwo ẹni kọ́kọ́ tó tẹ Adó Èkìtì dó Ifẹ̀ ló ti kúrò tẹ wá ń pariwo pé Òkègẹ̀ tí wà ní Adó ipé bẹ̀ nílé Ọ̀rúnmìlà so ti yé mẹ́yẹn tẹ́ ń fi Olúfẹ̀ wé àwọn tó kù ẹ ń fi kú wé orun ẹ ń fi bàbá ẹ fi ń wé ọmọ mo fẹ́ jẹ́ kẹ́yìn náà tí ẹ bá ń gbé àwọn ètò kan jáde ẹ̀bẹ̀ mo fẹ́ bẹ̀ yín ìgbà tó bá dípò máa pa ìṣẹ̀ṣe lé ara torí Yorùbá lẹ gbé dání nǹkan tá a dẹ̀ fi ń jẹ́ Yorùbá ó ní pé ìṣẹ̀ṣe wa àti ẹ̀sìn wa tó gbajú ṣùgbọ́n tá a bá ti pò mẹ́rẹ̀ kò ní nítumọ̀ mọ́ mo fẹ́ rọ̀ yín mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi bá àwọn ọ̀gá yín sọ̀rọ̀ kí ẹ tó máa gbé kankan jáde ẹ kọ́kọ́ wò ó fín òrè ṣé ó buyì fún ẹ̀sìn àwa tá a pera wa ní káàárọ̀ òjíire àbí ó fà wá sẹ́yìn so ti yé mẹ́yẹn ọkàn yín á balẹ̀ o ẹ̀ ní ṣiṣẹ́ ṣe o. orúkọ mi ni Àgbáòye Owólabí Awódọ̀tun ọmọ Àwóreni àràbà àgbáyé Olú Ìṣẹ̀ṣe.